kò sáàyè láti ta oúnjẹ àti nǹkan mímu lọ́jọ́ ìdìbò, ọ̀gá ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Àfàìmọ̀ lọ́pọ̀ nínú àwọn olóúnjẹ tó bá tàpá sófin nípínlẹ̀ Ọ̀yọ́ kò ní dèrò àtìmọ́lé lópin ọ̀sẹ̀ yìí pẹ̀lú bí àwọn agbófinró ṣe fòfin de káràkátà oúnjẹ àti nǹkan mímu lọ́jọ́ ìdìbò. Èyí ni ìpinnu àgbáríjọpọ̀ àwọn iléeṣẹ́ agbófinró mọ́kànlélógún tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ìpàdé ọlọ́jọ́ méjì tí wọ́n ṣe fún ìgbáradì ètò ìdìbò gómìnà tó máa wáyé lópin ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù kẹta ọdún 2023 tá a wà yìí. Ìpàdé tí wọ́n ṣe nítorí ìdìbò gómìnà yìí wáyé lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ àti ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù yìí lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Tẹ́ ò bá gbàgbé, èèyàn 15 lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ níbàdàn àti káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí fún pé wọ́n ń gbìyànjú láti da ètò ìdìbò òpin ọ̀sẹ̀ yìí rú. Ìbọn ìgbàlódé ńláńlá 2, ìbọn ìléwọ́ 1, ọta ìbọn 96, àdá ńlá 4, igi oníṣó 4 àti ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ làwọn ọlọ́pàá ká mọ́ àwọn eruku náà lọ́wọ́ káàkiri àwọn ibi tí wọ́n ti mú wọn. Nígbà tó ń jábọ̀ àbájáde ìpàdé ọlọ́jọ́ méjì yìí fáwọn oníròyìn, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ̀wálé Williams sọ pé ó kéré tán 15,000 ọlọ́pàá àtàwọn sọ́jà pẹ̀lú àwọn elétò ààbò yòókù ni yóò lu ìgboro pa láti pèsè ààbò tó péye lọ́jọ́ ìdìbò náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, kò sí ààyè fún ìgbòkègbodò ọkọ̀ tàbí nǹkan ìrìnsẹ̀ míì láti àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ sátidé tó ń bọ̀. Yàtọ̀ sí ẹni tó ń lọ dìbò tàbí ẹni tó ń darí lọ sílé láti ibùdó ìdìbò, ọ̀nà ni fún ẹnikẹ́ni láti máa rìn káàkiri lọ́jọ́ ìdìbò. Kò sí ààyè fún olóṣèlú tàbí èèyàn pàtàkì kankan láti kó ọlọ́pàá lẹ́yìn. Gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣọ́ àwọn èèyàn pàtàkì láti kó kúrò lẹ́yìn wọn láti lè rí i pé àwọn agbófinró wọ̀nyí náà mójútó ètò ààbò ìlú kí ètò ìdìbò yìí lè lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Ẹnikẹ́ni tá a bá ká nǹkan tó lè ṣèyàn níjàmbá bíi ìbọn, àdá, ọ̀bẹ àti nǹkan olóró míì mọ́ lọ́wọ́ yóò dá ara rẹ̀ lẹ́bi. Gbogbo ohun tó wà níkápá àwọn agbófinró pátá la máa lò láti dáàbò bo gbogbo aráàlú lọ́jọ́ ìdìbò kí ètò náà lè lọ nírọ̀wọ́rọ̀sẹ̀. Ọ̀gá àgbà àwọn ọlọ́pàá yìí wá kìlọ̀ fáwọn oníròyìn láti yé gbé ìròyìn àbájáde èsì ìdìbò jáde láì jẹ́ pé àjọ elétò ìdìbò fìdí irú ìròyìn bẹ́ẹ̀ múlẹ̀. Bákan náà ló gba gbogbo èèyàn níyànjú láti jáde lọ dìbò fẹ́gbẹ́ òṣèlú tó bá wù wọ́n láì bẹ̀rù nítorí gbogbo ètò tó yẹ làwọn ti ṣe pátá láti rí i pé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn lọ́jọ́ ìdìbò àti lẹ́yìn ètò náà. Nígbà tó ń kìlọ̀ fáwọn tó bá ní lọ́kàn láti jí àpótí ìdìbò gbé tàbí dá wàhálà sílẹ̀ lọ́jọ́ náà láti so ìwé àgbéjẹmọ́wọ́, CP Williams gba àwọn èèyàn níyànjú láti pe èyíkéyìí nínú àwọn nọ́mbà méjì wọ̀nyí bí wọ́n bá gbúrò èèyàn tàbí ohunkóhun tó bá tàpá sí òfin ìdìbò lágbègbè wọn. Àwọn nọ́mbà náà nìwọ̀nyí o: 0705 549 5413 àti 0808 176 8614.